Adìyẹ funfun làgbà adìyẹ. Alamide pírísẹ́ńtà o. Kárí ọmọ yìí mò ń jẹ́ ọ èmi rè mò ń bẹ ń bí. Alamide sọ́bẹ̀ ńlẹ́ ní àbòròdé. Òde kẹ mọ wà hàn yín mọ mi kalẹ̀. Àkọ́dẹ́pọ̀lẹ́ mọ gbára lẹ́nu mi ni. Sáàmọ́lì Olúbáyọ̀ mi ọmọ ògúnlẹ́gẹ̀ sọ́bẹ̀ ńlẹ́ ní àbòròdé. A ní wò lé lọ bìkan mọ wà ń kalẹ̀. Alamide pírísẹ́ńtà o. Mò ń jẹ́ ọ ọkùnrin ló ké sí akínú. Àkọ́dẹ́pọ̀lẹ́ jẹun ọba délé bàbá rẹ̀ ni. Nìṣó lẹ̀. Káyìmádé. Alamide. Dámilọ́lá kéwì sóò ní ṣe nǹkan mi fún mi báyìí. Orí mi mọ̀ ń wú. Òpómúlérò ni o. Òpómúlérò ni ìrọ̀ bàbá rẹ̀. Àwa ni. Ìwà lọ́mọ òpómúlérò mọ́jà lẹ́kọ̀ọ́. Ọmọ ìbánidélé. Òpóròṣọ òpógbàjà. Dámilọ́lá kéwì. Ìwà lọ́mọ níní Ìṣe mi tí lọ́kàn bá bàtà. ṣọwọ́ mi. Bẹ́ẹ̀ni. Ìwà lọ́mọ bàrà bírí o. Bá sì ní ọwọ́ agbowó. Ìwà lọ́mọ bàrà. Bíbí ọ̀ṣẹ́ṣọ́. Bẹ́ẹ̀ni. Oríṣiríṣi nǹkan là ń bá máa rí. Wọ́n bọ̀ ń ta ọ̀. Bíbí ọ̀ṣẹ́ṣọ́. Oríṣiríṣi ìdílé ọba máa ń wọ ìtàní. Wọ́n tún sọ yìí mọ́. Bí kókó, bí urun, bí dùgbẹ́, yẹ gbẹ́rẹ́, ọba Alamide. Dámilọ́lá kéwì mò ń gbọ́ mò ń jẹ́ ọ. Jẹ́ tún bá délé bàbá rẹ̀ ni. Àbà. Ìkòyí ẹ̀ṣọ́ ni ìran bàbá tó bí ọlọ́mọ ni. Ó ń dùn mí. Ìwọ ni kò yẹ ṣọ́. Òbí lọ́lọ́ máa kúta gbọ́ ti rán. Orí mi ṣe. Ìwọ ló máa rọ ni. Àrọ̀ ní kútorí ti díwọ́ gbọ́ngàn lọ́bẹ̀rù. Wà lógún burú ìkòyọ̀ délẹ́gbẹ́. Wà lógún burú ìkòyọ̀ pera wọn lọ́sàn ni. Àjọyọ̀ ilé gbọ́n. Alákọ̀ọ́ta bí wọn lọ́kọ̀ bàbá lákùn bàbá yìí rojú ogun ni. Ebógun pa wọn ná ẹ̀ka dọ̀ta. Ọkọjá yẹn bẹ̀rù. Ìsúlẹ̀ èrì ní sùtà. Èjì tó kulẹ̀ ìmọ̀ lọ bí wọ́n máa kú A ti rí wọn báyìí yóò mọ ní. Ìwọ lọ́mọ kú balẹ̀ ikú torí. Àkàràmọ̀ tó balẹ̀ wá jẹ̀dọ̀. Ètòrí ọ̀tẹ̀tẹ̀ jọ ló balẹ̀ ló jẹ fún alákọ̀ọ́ni. Ìwọ lọ́mọ gbélé. Àìgbéjẹ̀ mọ́. Gbẹ̀gẹ̀ ẹgbọ́yọ̀ ẹgbẹ́ kìmọ̀rin ẹgbẹ́ bàdàn. Kí ló wà ká? Ṣọmọdé yìí lẹ́. Àwa làgbà adìyẹ funfun làgbà adìyẹ. Àwa làgbà.
lókolówó ẹ̀jẹ̀ bí kùkùté òmíràn jìjì kùkùté òmíràn jìjì ẹni mi kùkùté ara rẹ̀ lómi kùkùté òmíràn jìjì. ìlàìka bàlá ẹ̀. ǹlẹ́ o olódùmarè ọba tó ní gbogbo àgbáyé. tí a bá ti dún fún. kábíyèsí rẹ ọba tó ní gbogbo ẹ̀dá alààyè. ẹni tí a bá ti dún fún. ilé olówó báyìí ńlá tí í ṣènáwó. pélé ṣiṣẹ́ yẹ. ìnáwó àṣe ìṣetán ni o. bá fara rẹ̀ wẹ́yẹ. pélé ṣiṣẹ́ yẹ. àbá ní kọ́ńdà àbá ní kọ́ńdà ikọ̀ ò lè jòkúta yóò bá lẹ́yìn àbá ní kábíyèsí ọba mi aláwòrábí. ṣe ǹjẹ́ a tún ti dé lónìí o. ṣàgbàlagbà. gbogbo ọmọ ẹ̀dá tí ń bẹ lókè èèpẹ̀ pátápátá ẹ̀yin náà la ṣe bẹ́ẹ̀ tá a tún ṣe bẹ́ẹ̀ tá a tún wá bá lónìí o ẹjọ́ ojú wàá ṣe o. àwa ni bàbá ìbà fólúdáyé ìbà fólódùmarè ọba tí gbogbo ayé farati tí ò fara tó ń kó ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá. Adamimogo 107.7 FM Ìdó Èkìtì. Ibẹ̀ láwà lójú òpó Facebook wa. kíní kan ò ní ṣe kíní kan ò ní ṣe kúlùkù bá dẹ̀rùdẹ̀rù lórí asán kíní kan ò ní ṣe lókolówó ẹ̀jẹ̀ bí lókolówó bàbá àwa ni bàbá ìrìnnú lọ bá ẹranko. Ǹlẹ́ o ọba tí ọba tó jẹ́ pé ní gbogbo ìgbà báyìí ìwọ náà lọ́ọ́ máa wà. Àbàtà báyìí náà ló lodò ìmú ń lò ní kínla iná báyìí ń lò ní kájọ bùlàbùlà. Kìrìsìtẹ́nì ń lò ní bíbélì kùránì báyìí ń tàwọn mùsùlùmí ọpọ́n ìfàtò ń tọpẹ̀lẹ̀ ń tàwọn babaláwo. kíní kan ò ní ṣe kúlùkù bá dẹ̀rù lórí asán kíní kan ò ní Samuel Olúbáyọ̀ ọmọ Mr. Ògúnlékè. lókolówó bàbá Dókítà Ọlámidé yín rèé o. ọmọ ayélogún ni mí ọmọ òkè ìdèrè lọ́gbọ̀n ọmọ àyíkú gbàyé ọ̀gbọ́n ọmọ ayé gbèrègèdè káti òde. àìní ọlọ́mọ sí kàtà bàbá àgbàdo àwa ni bàbá òyàjá. èmi lọmọ bòun rókè ìdèrè kọ́ ọmọpẹ́ gbòǹgbò lọ́wọ́ igi gbòǹgbò ńlá fi mọ́lé ọba lọ̀tán kí n tó lọ lókè ìdèrè wọ́n nítorí kíni ó nítorí kọ́lọ́lọ́ ó má bàa pọ̀lọ́mọ́ ọmọ ọlọ́lọ́ báyìí náà ló lọ̀sán alágbàlọ́ ńlọ́lọ́rọ̀. kíní kan ò ní ṣe gbogbo ẹ̀yin ọmọ ẹ̀dá ádámọ̀ tẹ́ ń gbọ́ mi lónìí o. kíní kan ò ní ṣe ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ìlú kan ń bẹ nílẹ̀ Yorùbá àwa níbi tó jẹ́ wípé wọ́n èyí lo àbùradà tẹ́ ń pèlè Unbrella àṣìborí wọ́n èyí lò ó. ìlú kan ń bẹ nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé wọ́n èyí ṣe bẹ́ẹ̀ wọ́n èyí sin ẹlẹ́dẹ̀. àwa ni bàbá ìlú kan ń bẹ nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé èèwọ̀ ni wọ́n èyí gbin àlùbọ́sà ń bẹ. olùkú ẹkùn òyàjá. Akpọ́nbẹ́kọ̀ representer tó gba skiyaski miskiyaski agbayaski entertaining refreshing and tantalizing. níṣe kúlùkù bá dẹ̀rù àná ń bẹ lónìí o. èmi lọ́mọ àfèdè fọgbọ́n gbèdè lọ́wọ́ elédè tí ò lè fèdè kọ́ èdè wá èdè sọ́ńtòun pèdè ń fi gbogbo èdè tó níhùn náà wá èdè káàkiri lọ́wọ́ ọba èdè tó lè fèdè ìṣẹ̀dá èdè nítorí kí gbogbo kédèkédè bá lè mọ̀ pé iṣẹ́ ń bẹ nínú èdè pípè tó yé ni yéké gbèrègèdè àràbà bá àwọn èdè. àìní ọlọ́mọ sí kàtà bàbá àgbàdo àwa ni bàbá òyàjá. èmi á máa jẹ́ kó yé yín wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ pọ́lọ́run ọba mi lódìdí fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkí ọpọlọ tèmi tó fi sọ mí dé ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè káàfàtà ní tìlé tòkó. kíní kan ò ní ṣe kúlùkù bá dẹ̀rù. àwọn tí ń jẹ́ kó mọ̀ ṣeéṣe lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ lẹ́yìn ọlọ́run náà tún ni ó lẹ́yìn ọlọ́run náà tún ni ó àmọ́ fáwọn èèyàn kan ó fi hàn jíǹkí wa. àwa ni bàbá èmi á máa jẹ́ kó yé yín wípé
òjò pátápátá fẹ́wé kókò lu bàtáyà pátápátá apàpàtà lórí àpáta fẹ̀ràn akátapàtà sẹ́nu ó jẹran akátá tó sì lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọpẹ́lọpẹ́ òní ìpàtà Ọlọ́run ọba mi Èdùmàrè ní kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá kàásà. Ìjìnlẹ̀ Yorùbá rèé èmi nìkan kọ́ ọmọ wà nílé agbára èmi àti olùkọ́ mi ńlájọ wà nílé agbára fún tòní ọ̀wọ́ akáwọn ará ilé ilé ìtọ́ kan rí mọ́lẹ̀ bí. kó ba lè dáná. ẹ̀yà káwọn ará ilé. orúkọ tèmi ni Erinfọlámi pẹ̀lú mi tí gbogbo yẹn mọ̀ sí DJ Prime. DJ Prime ń bẹ ilé agbára Erinfọlámi erin jogún ọlá ọmọ Erinfọláyagi àyàbàyàbàyà lóòkọ gbogbo àwọn tájọ máa ṣètò lónìí lóòkọ lóòtú gbogbo ètò tí ń jáde níkànnì ADAMIMOGO 107.7 FM àìtọ̀ yẹmí làṣìṣì lóòkọ ọ̀gá àgbà pátápátá àti aníhàyín láì ọ̀yà wà lùjà erin lákàtàbù ń bẹ ní àyín bàbá àgbà káàfàtà ẹ ṣeun o. àwa ni bàbá ajé tọmọ bí ń bẹ ń bí. gbogbo bàbá ẹyẹ. bẹ́ẹ̀ ẹni tí ń jẹ́ kẹ́ ẹ máa wò wá lójú òpó ayélujára wa gbogbo bùrọ̀dá Jàtó ò ṣe o. ẹ jẹ́ àná ń bẹ̀ fún tòní. Òyàjà. ẹ má gbàgbé pábala mẹ́ta ń lè tó pín sí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tí ì wà lójú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook wa ẹ máa lọ sójú òpó Facebook wa ADAMIMOGO 107.7 FM ńbẹ̀ láwà tá a kalẹ̀ tá a ta kàn mọ́lẹ̀ sí. lórí asán kíní kan ò ní ṣe lókolówó ẹ̀jẹ̀ bí lókolóyí bàbá àwa ni bàbá ìbírú lọ́ba ẹranko gbogbo bàbá ẹyẹ ìrókò bàbá igi ọlọ́mọ sí kàtà bàbá àgbàdo. Òyàjà oyè ẹran gbogbo bóòlù kú ẹkùn Òyàjà kíní kan ò ní ṣe kíní kan ò ní ṣe kúlùkù gbàgẹ̀rùgẹ̀rù lórí asán kíní kan ò ní ṣe lókolówó ẹ̀jẹ̀ bí lókolóyí bàbá. ẹ jẹ́ máa nà ń bẹ̀ fún tòní. ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí ń ràn á lọ́wọ́ tí wọ́n ò jẹ́ ká máa fi ẹsẹ̀ kan rìn ká máa fi etí kan ká máa fi gbọ́rọ̀. ní Ìdó Èkìtì ìyá àdúpẹ́ o Honorable Ọmọ́tọ̀ṣọ́ Ọ̀làsíkà àwọn ní ń kẹ́bùn ńlẹ̀ lọ́jọ́ mẹ́jọ lórí ètò yìí. jáwọn sí onímọ́tò ẹ ṣeun àdúpẹ́ o ẹ kú rìn o. AY Authentic àdúpẹ́ lọ́wọ́ yín o. Mr. Bankole àdúpẹ́ o. Master Shoe àdúpẹ́ o. mo dúpẹ́ lọ́wọ́ bàá mi dáadáa wòlíì Ọlọ́run Honorable Wonder bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ àdúpẹ́ o. CSC Òkúnnígà Ọmọnìyí àwọn ni wọ́n jẹ́ àdarí fún àjọ ààbò ara ẹni làbòlú nídòó tá a wà yìí bá mi àdúpẹ́ lọ́wọ́ yín o. Òyàjà oyè ẹran gbogbo. abala àkọ́kọ́ lórí ètò yìí ẹ ti máa bala ọ̀hún ẹ máa fi èròǹgbà yín hàn lójú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook wa ADAMIMOGO 107.7 FM Ìdó Èkìtì ẹ fi Ìdó Èkìtì sí lẹ́yìn. mo sọ fún yín lẹ́ẹ̀kan lábala àkọ́kọ́ mo ní ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé lórílẹ̀‐èdè wa tá a wà yìí nílẹ̀ Yorùbá ìlú kan ń bẹ wọn èyí lo aburada ń bẹ Unbrella ṣíborí wọn èyí lò ń bẹ ìlú kan ń bẹ nílẹ̀ Yorùbá wa yìí wọ́n yìí sin ẹlẹ́dẹ̀ ń bẹ ìlú kan ń bẹ nílẹ̀ Yorùbá wa yìí wọ́n yìí ṣe bẹ́ẹ̀ wọ́n yìí gbin àlùbọ́sà ń bẹ. ẹ̀ ń wò pé ṣé lùsì ń bẹ lórílẹ̀ alàyè yìí.
fẹ́ mọ̀ dáadáa abala tiwantiwa ẹ̀jẹ̀ àwọ̀ lọ bá a bá ti kú o lábala tiwantiwa ẹ ti mọ̀ pa abala tó kàn abala tá a pè lábala adúláwọ̀ lẹ́yìn abala adúláwọ̀ ní DJ Prime ni ó máa ṣe bẹ́ẹ̀ tí ó máa gbé yín sáfẹ́fẹ́ tẹ́ ẹ máa jókòó lórí àga Yorùbá pọ́nbélé ẹ wò ó abala Yorùbá tá a wà yìí abala tiwantiwa ẹ̀jẹ̀ àwọ̀ bẹ̀ lọ mò ń bọ̀. mo bójú wáyé ò wáyé ṣamálámálá. mo bójú wáyé ò wáyé ṣamálámálá. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o. kí ni dé sí Yorùbá o ọmọ aráyé kí ni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. yeyeyeyeyeyeye àwa máa ṣe hùn ọ̀rọ̀ là ń bẹ Yorùbá ń ṣera wọn nítorí owó Yorùbá ń jìra wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n gbẹ̀mí fáláre wọ́n gbáre fẹ́lẹ́bí wọ́n kò lè kó wájà wọ́n tún kó lóko wá mú ọgbọ́n tí wọ́n gbọ́ ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sílé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá dẹni à ń fọwọ́ ti sẹ́yìn o yóò Yorùbá yoyoyo bí iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe yóò Yorùbá ronú o. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. wọ́n bá gbá wọn sókè wọ́n tún gbá wọn sísàlẹ̀ o ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gé kúrú àwọn tí àìfẹ́ lọ́sùn ti dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́ bí àgùntàn tí abọ́ rẹ̀ ń gbòrìṣà yíyẹ o yóò Yorùbá ronú o. oríkì màá burú títí kó bógún ọdún lẹ́yìn òkùnkùn bèrèbèrè ìmọ́lẹ̀ yàtọ̀ o ẹ jẹ́ ká pọ̀ Olódùmarè ká pọ̀ Balùwàyé káyé wa lè dùn nígbẹ̀yìn ìgbẹ̀yìn lálàyò ilẹ̀ mọ́ pé ìyá o. ilẹ̀ dákúgbà wá o ilẹ̀ o. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹ rí. alákòókà ó tẹ́rẹ̀ẹ́rẹ́ kábì. ọ̀gbaragàdà bí ẹni yèyé mi ọmọ darúgbálẹ̀ àdúgbò. ilẹ̀ dákúgbà wá o ibi tí ka ìkàlẹ̀ nù mọ́. àtẹ ìka ọkọ tí a pèlè. ẹ káàbọ̀ sábàlá tá a pè ní abala tiwantiwa lórí ìkànnì Adámimógò 107.7 FM lórí ètò Yorùbá pọ́nbélé. nígbà tí mò ń sọ lẹ́ẹ̀kan mo ní ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé nílẹ̀ Yorùbá yìí ìlú kan ń bẹ tó jẹ́ wípé wọ́n ì lo umbrella rárá àbúradà. ìlú kan ń bẹ tó jẹ́ pé àṣà àti ṣe wọn gẹ́gẹ́ bí wọ́n ti là á kalẹ̀ tó jẹ́ tiwantiwa wọn ìsìn ẹlẹ́dẹ̀ ń bẹ. ìlú kan ń bẹ tó jẹ́ àṣà àti ṣe wọn gẹ́gẹ́ bí wọ́n ti là á kalẹ̀ ní tiwantiwa wọn ìgbìn àlùbọ́sà ń bẹ. ẹ jẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa olóyè Emmanuel Sunday Babatunde di Olúmọ of Ìwòye land. bàbá wa olóyè Emmanuel Sunday Babatunde ojoṣù o mo ṣe kábíyèsí bàbá o ẹ ṣeun àdúpẹ́ o Ìwòye KETU náà ní bàbá wa. ìlú tí mò ń sọ yìí ń bẹ nílẹ̀ Yorùbá Ìmẹ̀kọ Àfọ̀n ìjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ Àfọ̀n bẹ́ẹ̀ bá dé ìpínlẹ̀ Ògùn ẹ̀ bá ń bẹ̀. wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n mú létí KETU ní orílẹ̀-èdè Benin. kí nìdí tó fi jẹ́ wípé ní Ìwòye KETU wọn yìí ṣe bẹ́ẹ̀ wọn yìí lu umbrella ń bẹ ẹnìkan tí ẹ béèrè lọ́wọ́ mi lójú òkú ayélujára ó ní dókítà Ọlámídé mo ní ó ní bó wá làwọn ẹgbẹ́ òṣèlú kan bó wọn ó sì wọn sí ń bẹ DJ Prime ń gbọ́ nílùú tí wọ́n yẹ ti lo umbrella wọ́n yìí lo umbrella mẹ́ bó làwọn ẹgbẹ́ òṣèlú yín ó sì wọ́n sí àwọn ẹgbẹ́ òṣèlú bàbá àgbà káàbàtà ẹgbọ́n bò lẹ ti ń ṣe ń lù ú. kí nìdí tó fi jẹ́ wípé ní Ìwòye KETU níjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ Àfọ̀n
bẹ́ẹ̀ bá ti kú ní mẹ́ẹ̀kọ́ ẹ bá ti wọ mòríwí lẹ́yìn ẹ̀ wòkè àgbẹ̀dẹ ìwòye lókùn tẹ́ ń lọ o bẹ́ẹ̀ bá ti wá kú níwòye ẹ ti bọ́ sàròkò àwọn ìfẹ́wùtẹ́ nǹkan wọn ni ẹ ti bọ́ sórílẹ̀‐èdè Benin Republic nù o nígbà tá a fọ̀rọ̀ wáwọn àgbààgbà tí ń bẹ kábíyèsí ọba wa tó jẹ́ ọba aládé tìwòye Kétu mo ṣe kábíyèsí o ẹ ṣeun àdúpẹ́dúpẹ́ bàbá gbà wá lálejò wọ́n ní dókítà Ọlámídé mo ní wọ́n ní tiwantiwa rèé o mo ní bẹ́ẹ̀ ní tiwantiwa ni lórí ìkànnì Adámimógò 107.7 FM ìlú tí wọn kì í ti lo Unbrella yìí tí wọn kì í sin ẹlẹ́dẹ̀ tí wọn kì í sì gbin àlùbọ́sà. Yorùbá ń ṣera wọn nítorí owó. èrèdí rèé o àṣà àti ìṣe wọn ní ìṣẹ̀dálẹ̀ wọn sì ni ń tá a fi ń sọ rèé Wọ́n tún polówó wá mú. wípé gbogbo àṣà àti ìṣe Yorùbá ẹ má sọ ọ́ nù Ló tún padà wá. ẹ má jẹ́ káṣà òyìnbó ẹ má jẹ́ ó gba gbogbo ohun tá a ní gẹ́gẹ́ bí àṣà àti ìṣe àti àjogúnbá wa. nígbà tá a báwọn àgbààgbà sọ̀rọ̀ wọ́n ní àwọn tó tẹ ìlú Ìwòye Kétu dó wọ́n gbé òrìṣà kan tí wọ́n ń pè ní òrìṣà Olúwa iná ní wọ́n gbé wọ ìlú ọ̀hún. òrìṣà Olúwa yìí ń gbà wọ́n kọ́lé rẹ̀ wọ́n kọ́ kiribiti bí ẹni ṣe bẹ́ẹ̀ bí ẹni lu Unbrella ilé tí ò nígun mẹ́rin náà nílé òòṣà yìí. Wọ́n gbẹ́ni fálárè, wọ́n gbáre pẹ́. òrìṣà Olúwa yìí náà ló jẹ́ òòṣà kan gbòógì tí ń bẹ níwòye Kétu tó sì jẹ́ pé tọba ti joyè tó nílé tàlejò tó yún un tàṣà ẹ̀dí ló mọ̀. Ó ti pẹ́ tún padà wá dẹni à ń fọwọ́ ti sẹ́yìn o. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé níwòye Kétu tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí látàrí wípé ilé òrìṣà Olúwa yìí ó dàbí ẹni wípé wọ́n kọ́ bí Unbrella iná ni a fi sọ wípé kò dáa kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa rí ilé yìí níbòmíì wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n sọ ọ́ di àṣẹ. èyí tó bá ti dàbí àṣìborí bí àbúradà ẹ gbọ́dọ̀ lò ńlẹ̀ yìí ẹ kó dení kí ló wá dé tí wọ́n fi sin ẹlẹ́dẹ̀ níwòye Kétu nílẹ̀ Yorùbá yìí náà ẹ sì má gbàgbé wípé Ìwòye Kétu àti Kétu fúnra ara ẹ̀ ọmọ ìyá ni wọ́n ò mú nǹkan kan wá níjọ́ kan. Iná alẹ́ Yorùbá kún Yorùbá bàbá ni bàbá ń ṣe. kí ló dé tó fi jẹ́ wípé wọn ìtún sin ẹlẹ́dẹ̀ wọ́n ní òrìṣà Olúwa yìí kò fẹ́ ìdọ̀tí bí tí wò kó mọ ẹ sì mọ̀ pẹ́lẹ́dẹ̀ a máa dọ̀tí ni wọ́n bá tún sọ ọ́ dàṣẹ wọ́n sọ ọ́ dèèwọ̀ wọ́n sọ ọ́ dàṣà àti ṣe wọn o wọ́n ní ní tiwantiwa o àwa ò ní í sin ẹlẹ́dẹ̀ ńlò yìí. Ọgbọ́n tí wọ́n gbọ́ ló gbé wọn délé. láwọn àrọ́kọ tí ń bẹ lárọ́kọ tí ń bẹ lágbègbè káàkiri wọ́n lè mọ̀ sí o àmọ́ nínú ìlú ó dèèwọ̀ ṣẹ́ẹ̀sì mọ̀ pẹ̀lú kan bẹ tó jẹ́ pé wọ́n yìí ta àmàlà a sọ pé ẹ ra àmàlà ó ẹ rántí DJ Prime lòun ò ní lè lọ rúùlù bàbá ògbà káàbà àtàkọ́ lọ́wọ́ ọ̀sán bẹ́ẹ̀ bá ní kádé tọmọ bí ọ wá lọ rúùlù kò ní lè lọ ìlú tí mi bá ti tàmàlà. ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé kan ò ní bá wọn lọ lùrù bẹ́ẹ̀. kí ló wá dé tó fi jẹ́ pé wọ́n yìí tún ṣe bẹ́ẹ̀ wọ́n yìí gbin àlùbọ́sà nílùú yìí. ìdí rèé o ìdí tí wọ́n yìí fi gbin àlùbọ́sà nílùú Ìwòye Kétu ìní pé àlùbọ́sà wọ́n níṣẹ́ mọ̀ wípé ó dàbí bí ẹni pé òun náà kò nígun ó wá dàbí ilé òrìṣà Olúwa yìí ìdí nu tí wọ́n yìí fi gbin àlùbọ́sà ńlò. olóyè Emmanuel Sunday Babatunde baba Joshua òjòṣù bàbá dá wa lóhùn o. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bójú ọ̀bárọ̀ ńlu yìí bí wọ́n bá ti da omi sí orí ojúbọ òrìṣà Olúwa yìí. àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá. omi pẹ̀lú ọmú màálù tàbí mílíìkì ni wọ́n fi bọ́ o wọn kì í wọ bàtà wọbẹ̀ tójò bá kọ̀ tí ọ̀bá rọ̀ tí gbogbo ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tàbí tí ìgbóná tó gba ìlú kan
wọ́n lọ da omi sójú òrìṣà yìí omi tó mọ́ ni ó abọ́ tó sì mọ́ wọn ó fi ṣe bẹ́ẹ̀ tí wọn ó fi bò ó. lẹ́yìn ìgbà náà àwọn obìnrin ó wá ṣe bẹ́ẹ̀ wọ́n kẹgbà lọ́wọ́. bí wọ́n bá ti ń da omi wọ́n máa sọ pé ẹ bu omi fún olúwa o ẹ bu omi fún olúwa lẹ́yìn náà ni wọ́n máa jó ijó kan tá à ń pè ní. àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá dẹ́ni. ijó àgàdá dòdò mi pẹ̀lú ẹgba lọ́wọ́ ni wọ́n máa wá kọ orin. àkòrò mi wẹ̀ o òréré omi là ń wò àkòrò mi wẹ̀ o òréré omi là ń wò bí wọ́n bá ilé kẹgbà yìí dẹ́yìn ìlú tí wọ́n kẹgbà á lẹ̀ ńgbà wọ́n bá délé ayayayayaya omi ó dé òjò ọ̀rọ̀ ẹnìkan níṣẹ́ ń ṣẹlẹ̀ títí dòní bẹ́ẹ̀ ni o bọ́ bá di pójò ń rọ̀ láwọn agbègbè kan tójú ọ̀rọ̀ níwòye Kétu ẹ lọ béèrè títí dòní bó ṣe rí nù DJ Prime ọ̀dàbẹ̀ ni pé ó padà ìlú ìlú ọmọ lọ gbé báyìí. padà wá dẹ́ni à ń fọwọ́. ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ àbọ̀ sábàlá mi lórí ètò tá a wà yìí ètò tá a pè ní ìjìnlẹ̀ Yorùbá abáláwo iná làámọ̀ lọ lórí ètò ìjìnlẹ̀ Yorùbá fún tòní ẹ mọ̀ bá àti máa ṣe abala tá à ń lọ báyìí náà la pè ní abala adúláwọ̀ lábala adúláwọ̀ náà lẹ́tì máa gbọ́ ìtàn á parí ìtàn akọni Ṣódẹkẹ́ tìlú Abẹ́òkúta lónìí ọmọ wa mi wà Àríkẹ́ ọmọ àjọbọ òmìnirin olóúnjẹ òyà àlùkàdàgbàfẹ́rẹ́ ọkọ̀ àìlóyìn òmìnirin ìwọ̀n jẹ́tùmọ́ babajọ́ládé ń ti ń bẹ̀ ń kalẹ̀ ẹ̀jẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àdókè lọ́hùn-ún. àsìkò yìí gbogbo ọmọ kóòtù òjìrè bí pátápátá ǹjẹ́ mo kí gbogbo ọba ládéládé tí ń bẹ láàfin ìṣẹ̀ǹbáyé ẹ̀yin ìyáàfin ẹ̀yin bàbá àfin gbogbo yín pátá ni mo kí pé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìjìnlẹ̀ Yorùbá ní abala adúláwọ̀ pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tòótọ́ ìyálòde ọmọ wa mi wà Àríkẹ́ yín náà ni òmíràn ni mí olóúnjẹ òyàlù padàgbà fẹ́ra ọkọ̀ àìlóyìn òmíràn ò jẹ́ tùmọ̀ babajọ́ládé ṣé àwọn àgbábọ̀ wọn ni ibi tá a bá roko tì sí báyìí ni à ń fàbọ̀ sí tẹ́ ẹ̀ bá gbàgbé ìtàn akọni ńlá ẹ̀rù jẹ̀jẹ̀ alágbára kan ni a ti ń bá bọ̀ ní orí ètò yìí láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn òun náà ni akọni Ṣódẹkẹ́ agbógungbòrò ti ìlú Ẹ̀gbá eléyìí yóò tún ti mọ ìyà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu pé ògèdèǹgbé ni agbógungbòrò ṣùgbọ́n ògèdèǹgbé nìkan kọ́ ni agbógungbòrò Ṣódẹkẹ́ náà gbé ogun bẹ́ẹ̀ ni ó sì gbòòrò mọ́ ìdí nìyí tí mo fi pè Ṣódẹkẹ́ náà ní agbógungbòrò Ṣódẹkẹ́ ti ìlú Abẹ́òkúta tí ẹ bá gbàgbé ní àyè àjẹjọ ibi tí a fi àdàgbà ètò náà rọ̀ sí ni wípé ìlú Abẹ́òkúta ń palẹ̀ ogun ńlá mọ́ eléyìí tí wọ́n fẹ́ lọ jà ní ìlú Ọ̀tà wọ́n ti ṣe òfin pé kí Ṣódẹkẹ́ mọ̀ dúró sílé gẹ́gẹ́ bí olórí Ẹ̀gbá pé Ṣódẹkẹ́ kò gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ sí ojú ogun mọ́ nítorí pé lára ẹ̀sùn tí Déníyì fi kàn Ṣódẹkẹ́ ni wípé nígbà tó lọ sí ojú ogun ọpẹ́lọpẹ́ òun tóun dúró sílé ogun ò bá ti gbẹ̀yìn kó ìlú Abẹ́òkúta lọ báyìí ni Ṣódẹkẹ́ gbà láti dúró sílé gẹ́gẹ́ bíi bàbá fún ìlú Ẹ̀gbá Ẹ̀gbá wá palẹ̀ ogun ńlá mọ́ wọ́n gbé ogun ó di ìlú Ọ̀tà Ògúnbọ́nà ni ó léwájú ogun náà tí Ọ̀ṣọ́ Ayíkándú àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun sì tẹ̀lé wọn lẹ́yìn báyìí ni wọ́n forí lé ìlú Ọ̀tà o ṣùgbọ́n sí ìyàlẹ́nu nígbà tí wọ́n dé ìlú Ọ̀tà wọ́n jà fitafita ṣùgbọ́n agbára wọn kò tí ì ká ọlọ́tà nígbà tí Ọ̀tà rí i pé ó ṣeé ṣe ò kí omi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ni wọ́n bá ránṣẹ́ sí ọmọọba Kòsọ́kọ́ ní ìlú Èkó báyìí ni ọmọọba Kòsọ́kọ́ ṣe bá wọn ránṣẹ́ wá sí Ìbàdàn wá pé Olúyọ̀lé tó jẹ́ ọ̀rẹ́ sí ọmọọba Kòsọ́kọ́ pé ìrẹ́ Olúyọ̀lé ò mọ̀ bọ̀ wá fi ogun ran ìlú Ọ̀tà lọ́wọ́
Olúyọ̀lé ta mọ́ra ogun ó gba ìlú Ọ̀tà lọ. Ní ojú ọ̀nà lọ sí ìlú Ọ̀tà, nígbà tí Olúyọ̀lé dé Ìpara, ó dúró, ó fi iná kojú àti eléèpo sọwọ́ sí Agéríge. Wọ́n pàgọ́ ogun sí Agéríge, wọ́n sì ń tibẹ̀ lọ bá Abẹ́òkúta jà ní ìlú Ọ̀tà. Báyìí ni ogun yìí ń lọ fún odindi ọdún 2 gbáko. Wọn ò ṣẹ́gun ara wọn débi wípé ọjà ti ń jẹ àwọn Abẹ́òkúta. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń kúrò ní àgọ́gun wípé agbára wọn ò ká ìlú Ọ̀tà pẹ̀lú ogun tí Ìbàdàn fi ṣọwọ́ sí ìlú Ọ̀tà. Ọ̀rọ̀ yìí ó wá jẹ́ ìtìjú ńlá gbáà fún Ọ̀ṣọ́ Ayíkándú àti Ògúnbọ́nà pé a ti wà gbọ́ wípé ogun tí Ṣódẹkẹ́ ò tẹ̀lé wa wá òun ni a lè ṣẹ́gun. Báyìí ni Ọ̀ṣọ́ Ayíkándú àti Ògúnbọ́nà pẹ̀lú àwọn àgbààgbà lójú ogun yìí pera wọn jọ pé ẹ wá kí la ṣe. Wọ́n ní ó dáa náà ẹ fi ìpè léde fún àwọn ọmọ ogun pé ẹnikẹ́ni tí ó bá fakọyọ lójú ogun yìí tí a bá ṣe bẹ́ẹ̀ tí a fi kó ìlú Ọ̀tà, gbogbo ohun tó bá kó lójú ogun ó ti di tiẹ̀, àti pé bàbá délé ó ti ní ewé aṣẹ̀mọlù lára. Gbogbo ẹ̀ṣẹ̀ yòówù tó bá ṣẹ̀ àní fi bí. Báyìí ni àgọ́gun Abẹ́òkúta bẹ̀rẹ̀ sí ní kún padà tí àwọn ọmọ ogun sì ń padà sí ojú ogun láti wá bá ìlú Ọ̀tà jà. Ìtàn ṣàlàyé pé ní àsìkò yìí gan-an Ọ̀tà ò rí owó láti fi ra nǹkan ogun mọ́ fún Ìbàdàn. Báyìí ni Ìbàdàn kúkú ṣe gbé ogun rẹ̀ kúrò ní ojú ogun Ọ̀tà tí àwọn Abẹ́òkúta sì wá ráyè yabo ìlú Ọ̀tà. Wọ́n ṣẹ́gun Ọ̀tà, wọ́n kó ìlú Ọ̀tà, wọ́n sì lu ìlú Àjàṣẹ́gun padà wọ ìlú Abẹ́òkúta lẹ́yìn ọdún 2 tí wọ́n ti jáde kúrò nílé. Inú gbogbo Abẹ́òkúta dùn pé àwọn jagun, àwọn ṣẹ́gun, àwọn kẹ́rù, bẹ́ẹ̀ ni àwọn sì kẹ́rù lójú ogun. Ogun yìí gan-an ni ibà Olúyọ̀lé Ìbàdàn lọ tí a fi ń pe Olúyọ̀lé ní ẹni apètèpèrò pé kò gbọdọ̀ wọ̀lú tó bélé kù rọ́dé. Bàbá wa dé tán, ìbà ni wọ́n tún fi jẹ. Ṣùgbọ́n ìtàn bòmíì nù. Lẹ́yìn tí Abẹ́òkúta délé tán ni wọ́n jókòó, wọ́n sì ń ṣe ètò àlàáfíà. Síbẹ̀síbẹ̀ Abẹ́òkúta sì ń pinnu àtúntí gbé ogun lọ sí ìlú míì. Ṣùgbọ́n ní àsìkò yìí gan ni ìkan lára àwọn aráàlú Abẹ́òkúta tí àwọn òyìnbó ti rà ní ẹrú lọ tipẹ́tipẹ́ wá padà wá sílé tó sì béèrè pé ẹ dákun níbo ni ọmọ Ẹ̀gbá lèmi, bo ni àwọn Ẹ̀gbá wà. Àwọn èèyàn sọ fún un pé ogun ti fọ́ Ẹ̀gbá, ṣùgbọ́n ó níbì kan tí àwọn Ẹ̀gbá kóra wọn jọ sí. Wọ́n mú un débẹ̀, nígbà tí wọ́n débẹ̀ tìlù ti fọ́n, táyọ̀ ti dùnnú ní Ṣódẹkẹ́ fi kí i káàbọ̀. Arákùnrin gan ló wá padà lọ sí ọ̀dọ̀ àwọn ìlú wọn lókè lọ́hùn láti lọ sọ fáwọn èèyàn pé ẹ̀yin tẹ́ bá léèyàn lé o, àwọn aráalé wa sì ń bẹ nílé o, ogun òkú wọn tán wọ́n sì kú ń bẹ̀. Ọ̀rọ̀ yìí gan ni ìpìlẹ̀ ẹ̀sìn ìgbàgbọ́ nílùú Abẹ́òkúta, ìpìlẹ̀ Christianity, nítorí pé àwọn wọ̀nyí ni wọ́n padà pé àwọn òyìnbó wá tí wọ́n padà sí ìlú Abẹ́òkúta tí wọ́n fi mú ẹ̀sìn Christianity wọ ìlú, torí ìlú Abẹ́òkúta ni ẹ̀sìn ìgbàgbọ́ ló kọ́kọ́ dé sí. Lẹ́yìn èyí Abẹ́òkúta mọ̀ tún pinnu láti gbé ogun míì jáde. Ìlú wo gan-an ni wọ́n fẹ́ lọ bájà? Abẹ́òkúta gbé ogun wọn o, wọ́n ní àwọn ń lọ sí Adó-Odò. Ṣùgbọ́n ìtàn jẹ́ kó yé wa wípé Ṣódẹkẹ́ ò fara mọ́ kí Abẹ́òkúta lọ jà ogun ní Adó nílùú Èkó. Ogun wo ará Abẹ́òkúta jà, wọ́n wò ó pé báwọn bá lọ sógun yìí àwọn ò ní àǹfààní láti mọ kó nǹkan ogun púpọ̀ wọlé, torí àwọn ìlú táwọn bá ti kó ó ti di ara ìlú àmọ́nà tiwọn nù. Báyìí ni Abẹ́òkúta lábẹ́ Ọ̀ṣọ́ Ayíkándú, Ọ̀ṣọ́ ló lé ogun yìí kì í ṣe Ògúnbọ́nà, ni wọ́n ṣe gbé ogun jáde tí wọ́n sì gba ìlú Adó lọ lÉkòó. Nígbà tí wọ́n dé Adó, egun jọ tó egun, ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ní bírin bá kanrin ìkan ó tẹ̀ fún kan, eré kankan ò tí ì tẹ̀ fún kankan o, ẹ̀mí ń ṣòfò lọ́tún bẹ́ẹ̀ ni ẹ̀mí ń ṣòfò lósì. Báyìí ni àwọn ará Adó ṣe ránṣẹ́ sí ọba Ìdàọmì pé kó wá fi ogun ràn wọ́n lọ́wọ́. Ọba Ìdàọmì gbé ogun wá, ṣùgbọ́n ogun Ẹ̀gbá kojú ogun Ìdàọmì, wọ́n sì ṣẹ́gun wọn. Wọ́n ṣẹ́gun wọn débi pé àbúradà ńlá tí ọba Ìdàọmì fi ń gba ohùn agbo ohùn ó bọ́ sọ́wọ́ àwọn ará Abẹ́òkúta tí wọ́n sì dáná sun. Ọba Ìdàọmì béèrè àbúradà rẹ̀, ó kó nǹkan wá láti fi tánràn rẹ̀, ṣùgbọ́n àwọn Ẹ̀gbá ò rí gbélẹ̀. Ọ̀rọ̀ yìí gan ló wá bí ọ̀tá ńlá láàrin Abẹ́òkúta àti ìlú Ìdàọmì.
lẹ́yìn ọdún díẹ̀ tí Ẹ̀gbá ti gbé ogun kúrò nílé tí wọn ò rí ìlú Adó kó. Báyìí ni Ọ̀ṣun Ayíkándú bá wò pé bápò ò bá ṣe é sán àwọn àgbà ní àákàlérí ni wọn ní ká gé dànù. Abẹ́òkúta gbé ogun wọn ò wọ́n forí lé ìlú Abẹ́òkúta ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ló jẹ́ pé nígbà tí wọ́n délé gúdúgbẹ́ ti já o. Ní ọjọ́ 10 oṣù kínní ọdún 1845 akọni Ṣódẹkẹ́ ó jáde láyé o nílùú Abẹ́òkúta. Gbogbo ìlú kan gógó, irin olúrin, igbá olùgbà, bẹ́ẹ̀ ni àwo ò lè lu àwo, oníkálukú ń dárin arò, gbogbo ìlú sì ń sàárò akọni ńlá. Akọni Ṣódẹkẹ́ ti ìlú Abẹ́òkúta ó fàyè sílẹ̀ ó gbọ̀nà òun lọ. Àwọn àgbàbọ̀ wọn ní ibà àti wáyé páàrí bẹ́ẹ̀ náà láàrí. Ṣódẹkẹ́ ja ọ̀pọ̀lọpọ̀ ogun fún ìlú Ẹ̀gbá, òun ló kó Ẹ̀gbá dé ìlú Abẹ́òkúta. Tí ìbá ṣe ti Ṣódẹkẹ́ tí Olódùmarè fi iṣẹ́ rán tó sì jẹ́ ni, ó ṣeé ṣe ò kí a mọ̀ rí orílẹ̀ Ẹ̀gbá mọ́ lónìí. Ṣùgbọ́n Ṣódẹkẹ́ ó ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí orí ti rán wá ṣe láyé. Ó kó Ẹ̀gbá wọ Abẹ́òkúta, ó ja ọ̀pọ̀lọpọ̀ ogun. Ìlú Ẹ̀gbá fìdí múlẹ̀, ìlú Abẹ́òkúta dìlú ńlá tí ogunkógun kankan ò lè ṣí nídìí mọ́. Bẹ́ẹ̀ ni ó mú ọ̀làjú wọ Ẹ̀gbá, ó tún fi ẹ̀sìn Kìrìsìtẹ́nìtì ó fi sílẹ̀ sílùú Ẹ̀gbá. Àwọn òyìnbó dé, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ṣódẹkẹ́ fi sílẹ̀ sílùú Ẹ̀gbá kó tó di pé ó jáde láyé. Níre nìrántí olódodo títí láíláí ni ìlú Ẹ̀gbá àti gbogbo Abẹ́òkúta lápapọ̀ mọ̀ rántí akọni Ṣódẹkẹ́. Títí ọjọ́ mẹ́jọ tásùnmọ́ pàdé lórí ètò yìí ni mò ń dágbére fún yín pé ká fi ire àti ayọ̀ pàdé. Ẹ jẹ́ á mọ́ padà sí orí ètò ìjìnlẹ̀ Yorùbá pẹ̀lú dókítà Ọlámídé. Láyọ̀ o, ìpàdé tún di ọjọ́ mẹ́jọ. ẹ káàbọ̀ padà látọ̀dọ̀ Mọ́wámiwá Àríkẹ́. Abala tá a wà yìí náà lábala Yorùbá pọ́nbélé. Ẹ jẹ́ máa lo àkókò yìí láti kí aya Oyèlẹ́yẹ iyún ayaba Mọ̀rẹ́nikẹ́ Olúwatóyìn ní Ọláṣọ̀rẹ́. Màámi ìbànújẹ́ ò ní dé bá yín lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè. Àwọn tiwa nípínlẹ̀ Èkó nù. Ẹ ṣeun o tẹ́ ń tọ́jú dókítà Ọlámídé títí ìgbà tá a fi bá a pàdé màmí ẹja máa ṣe bẹ́ẹ̀ ká máa gbádùn ara wa lọ bẹ́ẹ̀ ṣe wà lójú òpó ọ̀dà bẹ́ẹ̀. ọyọ ẹja bẹ̀rẹ̀ sí ní gbé pé káwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ àmọ́ ẹ má gbàgbé nọ́mbà dókítà Ọlámídé rè lẹ́yìn ètò gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣèpolówó ọjà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa fáwọn èèyàn lẹ́bùn lórí ètò yìí àwọn èèyàn ń bẹ lójú òpó Facebook wa
ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa fáwọn èèyàn lẹ́bùn lórí ètò yìí, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣèpolówó ọjà, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pè dókítà Ọlámídé síbi ayẹyẹ fún MC fún orin àti fún alága àdúró ohun ìjókòó, ẹ mọ̀ wípé ó ṣe bẹ́ẹ̀ ó gba skiyaski. nọ́mbà mi rèé lẹ́yìn ètò 08034865342. ẹ gbọ́ dáadáa o 08034865342 iná ní nọ́mbà dókítà Ọlámídé lẹ́yìn ètò. lónìí gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lójú òpó Facebook wa ẹ máa fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́, ẹ láǹfààní láti pè wọlé sórí ètò lónìí. ẹ má gbàgbé wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ṣèpolówó ọjà àyè wà dáadáa, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣòǹgbọ̀wọ́ àyè wà dáadáa. àwa máa ṣe ọ̀rọ̀ là ń bẹ Yorùbá ń ṣera wọn nítorí owó Yorùbá ń jìra wọn lẹ́sẹ̀ nítorí. ọmọ bàbá Erin Fọlámi ṣé ká bẹ̀rẹ̀ kí ká bọ́ sábàlá tá a pè ní abala Yorùbá pọ́nbélé. bíṣẹ́ ò bá pẹ́ ni Erin Fọlámi pẹ̀lú mi ní ẹnìkan ìpẹ́ṣẹ́. abala Yorùbá pọ́nbélé ńlá ṣe bẹ́ẹ̀ tá a wà yìí. nọ́mbà tẹ́ sì máa pè sí rèé, àwọn nọ́mbà tẹ́ máa pè sí ẹ̀yin náà lẹ́ni ká fún yín ní nọ́mbà méjì àbí bẹ́ẹ̀ kọ́ ń tẹ́ lè máa pè sí. àwa wò ṣunṣunṣun pé méjì kọ́ la á fún yín, ọ̀dà á fún yín mẹ́ta. ṣé ẹ kúkú mọ̀ pé ẹni tá a bá jọ àjọjù là á jọ, aláàní fún yín méjì mẹ́ta là á fún yín, àmọ́ ẹ̀yin tẹ́ ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà méjì náà lẹ́ẹ̀gbà. nọ́mbà tẹ́ mọ̀ pè sí rèé o 070 72 76 62 78. àkọ́kọ́ nu ẹja tuntun ìpìlẹ̀ kan sí 070 72 76 62 78. nọ́mbà àkọ́kọ́ nu àwọn kan wà lórí yìí, àwọn kan tún lè wà lórí eléyìí ẹlẹ́ẹ̀kejì 070 47 00 7701. ẹgbọ́ dáadáa ẹlẹ́ẹ̀kejì nù 070 47 00 7701. àwọn èèyàn ti ń bẹ lórí méjèèjì, ṣé ká pè ti àwọn aráàlú òyìnbó? ẹ̀yin aráàlú òyìnbó tẹ́ ẹ bá fẹ́ pè wọlé nọ́mbà tiyín rèé o +234 70 47 00 7702. èyí ò ń fẹ̀yìn aráàlú òyìnbó tẹ́ ẹ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kó wọlé ẹ jẹ́ á máa gbé pé àwọn èèyàn. hello. èyí ò ti re bété yá gbé tẹ lòmíì. hello. ẹ máa kúrò lẹ. ọlọ́run ní o kọ́yìn àti ibi tẹ́ ẹ ti ń pè é. Adéyẹmọ ni láti ìlú Òkè Ayédùn. láti ìlú Òkè Ayédùn. ọmọ Yorùbá pọ́nbélé ni. ọmọ Yorùbá ni mí. ṣé ẹ fẹ́ jókòó lórí àga Yorùbá pọ́nbélé wa? bẹ́ẹ̀ni mo fẹ́ jókòó. ṣé ẹ lè gbé Gẹ̀ẹ́sì? kódà yín tún fẹ̀yìntì. wọ́n ní sẹ́ ẹ lè gé Gẹ̀ẹ́sì wọ́n láwọn fẹ̀yìntì dáadáa. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ṣé ká bẹ̀rẹ̀ báyìí ẹ má gbàgbé òfin rèé o bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ jókòó báyìí ẹ ní àǹfààní kan bí tí wò kó mọ láti sọ òyìnbó á lè béèrè nǹkan lọ́wọ́ ilé ìbò àmọ́ ẹ láǹfààní láti sọ ìbò kan. ada bámi ẹ pé ó kọ yín lẹ́kùnrẹ́rẹ́ dáadáa. Adéyẹmọ Òkìkí Olúwa. local government wo lẹ ti wá? ìjọba ìbílẹ̀ Àjọní. ìjọba ìbílẹ̀ Àjọní. bẹ́ẹ̀ni. nípínlẹ̀ wo? ní ìpínlẹ̀ Èkìtì. ọ̀dà ìjọba ìbílẹ̀ Àjọní ibi ò gbọ́ yẹn ò yé ìgbọ́rí o. Àjọní. àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ ni. ìjọba ìbílẹ̀ agbègbè. bẹ́ẹ̀ni ìjọba ìbílẹ̀ agbègbè nu. lábẹ́ ìjọba ìbílẹ̀ Ìkọ̀lé.
àdúpẹ́ bá mi ẹ kọ́kọ́ mú nọ́mbà náà ká tiẹ̀ kọ́kọ́ wò láti nọ́mbà kínní sí nọ́mbà kẹwàá nọ́mbà kìló lẹ́mú. ìbéèrè kẹfà. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹfà ẹ parí òwe yìí. òwe yìí kéré púpọ̀ fún. ó kéré púpọ̀ fún wa bí. ẹ bá wá mi fún. èyí ò náà ni ẹ jẹ́ wọn parí ẹ̀ ó dáná. ọmọ ọya. parí òwe yìí ọmọdé burúkú bójú ẹ̀yìn. òòjọ́ kọ́ lolúwẹ́rẹ́ ń pa ni. òòjọ́ kọ́ lolúwẹ́rẹ́ ń pa ni. ó ti tán. ibi tèmi mọ̀ dé gẹ́gẹ́ bí ọmọdé tèmi nìyẹn. ọmọdé burúkú bójú ẹ̀yìn ibi tẹ́ ẹ mọ̀ dé òòjọ́ kọ́ lolúwẹ́rẹ́ ṣe bẹ́ẹ̀ nípa ni. ọ̀gbẹ́ni kílẹ̀ pé sà. ọ̀gbẹ́ni Adéyẹmọ ní pàápàá ká tó kú òǹbẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà local government mélòó la ní. mẹ́rìndínlógójì. local government mo mọ̀ pé local government ìjọba ìbílẹ̀. ẹgbẹ̀rin àti mẹ́tàdínlọ́gọ́rin. ẹgbẹ̀rin àti mẹ́tàdínlọ́gọ́rin kí nìyí o. ẹgbẹ̀rin àti mẹ́tàdínlọ́gọ́rin. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àti mẹ́tàdínlọ́gọ́rin. àti mẹ́tàdínlọ́gọ́rin ẹ̀ẹ́dẹ̀ gbìyànjú o ẹ gbìyànjú 774 àbí. bẹ́ẹ̀ni. ṣé mẹ́tàdínlọ́gọ́rin wà nù. 777 local government. kí ló dé tẹ́ ẹ tún wá fi ìbò bà jẹ́ ẹ tún fi ìbò bà jẹ́ hello. ẹ kúrò lẹ́wọ́ kọ́yìn àti fìtẹ̀ tí ń pè é. kí lẹ pè sà. òkè mẹ́sì. lẹ́kìtì. ọ̀ya ẹ tẹ̀ ẹ wájú o kí lẹ pé ó kọ yín. orúkọ mi ni Samuel Ìbádẹ́rìnwá. Samuel Ìbádẹ́rìnwá ṣọmọ Yorùbá pọ́nbélé ni. bẹ́ẹ̀ni. ọmọ Yorùbá pọ́nbélé ṣẹ́ẹ́ jókòó lórí àga Yorùbá wa báyìí Yorùbá pọ́nbélé. bẹ́ẹ̀ni mo lè jókòó. kódà tẹ́ ẹ bá jókòó lórí àga Yorùbá pọ́nbélé DJ Prime ti wà ńlẹ̀ ẹ jẹ́ àkọ́kọ́ fún yín ná wípé lọ́wọ́ tẹ́ ẹ wà yìí tẹ́ ẹ bá wò dáadáa a wà ní oṣù kélòó la wà yìí kí lórúkọ oṣù tá a wà yìí. Agẹmọ. oṣù Agẹmọ ó yá ẹ kà á. èyí gbé ìdí ògùdù Agẹmọ òkun ọ̀wẹ́wẹ́ ọ̀wàrà bẹ́ẹ̀lú ọ̀pẹ́. Agẹmọ oṣù Agẹmọ náà la wà yìí tó jẹ́ oṣù ẹlẹ́ẹ̀kẹjọ àbí oṣù ẹlẹ́ẹ̀keje àbí. bẹ́ẹ̀ni. ọ̀yà ẹ kọ́kọ́ mú nọ́mbà láti nọ́mbà 1 sí nọ́mbà 10. ẹ fún mi nọ́mbà 2. kìsì tí ń jẹ́ nọ́mbà nínú Yorùbá nọ́mbà 2 kò sí tí ń jẹ́ 2 nínú Yorùbá a lè fún yín ẹ sọ pé ó ti lọ. hello. ẹ kú ètò. bàbá wa Ayẹnigógó láti Gógó Èkìtì. Ayẹnigógó ló ń pè yín. bàbá sọmọ Yorùbá ní í ni. ọmọ Yorùbá ni mi pọ́nbélé. pọ́nbélé. bẹ́ẹ̀ni olóòtú. ọ̀dà bẹ́ẹ̀ ẹ sì fẹ́ jókòó lórí àga Yorùbá pọ́nbélé fún tòní. mo fẹ́ jókòó rẹpẹtẹ. bẹ́ẹ̀ni olóòtú. bàá mi rẹpẹtẹ ẹ ti jókòó báyìí ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè kó tó di pé ẹ lọ sọ́dọ̀ DJ Prime o oṣù kọkànlá kí ni oṣù kọkànlá ní Yorùbá. yes sir excuse sir. oṣù ọwàwà kẹ láì ṣe òwìwí bẹ́ẹ̀lú ada bẹ́ẹ̀lú oṣù bẹ́ẹ̀lú ada
state wo lẹ́wà yìí. Èkìtì ìpínlẹ̀ Èkìtì. ìpínlẹ̀ Èkìtì kí ni local government yín sà. Ẹ̀rọ ìdàgbàsókè. kí ni local government yín. Ìdàgbàsókè ẹ̀rọ. ìjọba ìbílẹ̀ onídàgbàsókè ẹ̀rọ ọ̀dà ẹ mú nọ́mbà ní pàápàá kó tó ti pa á máa tẹ̀wájú. Omi bẹ̀rẹ̀ keje. ìbéèrè keje bá mi nọ́mbà tẹ wá lọ mú ìtorí Ọlọ́run. kí ni Yorùbá Federal Executive Council. bàbá mi ṣe bẹ́ẹ̀ lọ léèwé bá mi. Olùkọ́ni ni mí olóòtú. ó ti tán Federal Executive Council ẹ gbọ́ kí ni Yorùbá. kí là ń pè ní Yorùbá. Federal Executive Council. Àwọn ìjọba àpapọ̀. àwọn ìjọba àpapọ̀. Àwọn ìgbìmọ̀ àpapọ̀. àwọn ìgbìmọ̀ àpapọ̀. ọ̀yà àpapọ̀ ìjọba ìgbìmọ̀ àpapọ̀. ẹ ṣe dáadáa ìjọba ìgbìmọ̀ àpapọ̀ bíi bò. bá mi bẹ́ẹ̀ bá ti gbà ń jàkó ìníjẹ́ kẹ́pẹ́ ń jàkó. ìjọba àpapọ̀ ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ ni kò sí ìgbìmọ̀ aláṣẹ ìjọba Federal Executive Council ìyún lápá bẹ̀ ẹ gbà ká ti mọ̀ pé ẹ gbà yín o ẹ jẹ́ kí n fún yín ní àmúrelé bẹ́ẹ̀ bá ka òǹkà Yorùbá láti 1 tó fi dé 654 kí ni ní Yorùbá 654 654 654. ẹ̀rìndínláàádọ́rin. bá mi. ẹ̀rìndínláàádọ́rùn. bá mi ẹ máa lọlé sà ẹ máa lọlé 654 ọ̀tàlélẹ́gbẹ̀ta ó ṣe bẹ́ẹ̀ ó dín mẹ́fà ẹ jẹ́ gbé pè láti apá bíi náà sí i. hello ká tó máa lọ sójú òpó Facebook ó kọ yín àti bí tẹ́ ẹ ti ń pè. ìyá ọmọ ológo ló ń sọ̀rọ̀ látàjọ wá àkókò. màmá ọmọ ológo látàjọ wá àkókò. mo wà pẹ̀lú yín. ní state wo. ìpínlẹ̀ Ondo. láti ìpínlẹ̀ Ondo. bẹ́ẹ̀ni sà. ẹ̀gbọ́n ṣọ́ ti create local government sí nípínlẹ̀ Ondo àbí wọ́n ti create ṣọ́ ti create sí. wọn ò tí ì bọ̀wọ́ lù ú. wọn ò tí ì buwọ́ lù ú bọ̀ wọ́n ti create ṣá. wọ́n ti ṣàṣàrò lórí ẹ̀ tẹ́lẹ̀. gómìnà wa ò tí ì bọ̀wọ́ lù ú. gómìnà kẹ̀ ìyá ọmọ ológo gómìnà ìyá ọmọ ológo gómìnà bíi ibo wọ́n ti bọ̀rọ̀ jẹ́. ẹ ti bọ̀rọ̀ jẹ́. àwọn tí ń bẹ lójú òpó Facebook wa jẹ́ àṣẹ bẹ́ẹ̀ jẹ́ máa wò wọ́n lójú òpó Facebook ẹni àkọ́kọ́ tó jókòó síbẹ̀ Musbau Adéjàre Adélékè wọ́n ní well done my brother adúpẹ́ o Ajíbọ́lá Táíwò Sensan àwọn tí a nù wọ́n ní dókítà Ọlámídé Ògúnlékè thank you very much ẹ kú ètò bẹ́ẹ̀ sì rèé Bímpé Gbadegẹṣin wọ́n ní well done sir Sídíkàtù Ṣítù wọ́n ní dókítà Ọlámídé ẹ kú ètò ìjìnlẹ̀ Yorùbá tòní adúpẹ́ o Rukayat Owólabí ìyá oníwẹ́dìn wa ìyàwó ọ̀sìn láti ìlú Àbújá lọ́hùn-ún wọ́n ní elédùà ò ní paná làákàyè wa àmì àṣẹ Ìdùmarè wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n rẹ́rìn o wọ́n láwọn rẹ́rìn ṣíà ṣé ẹ rẹ́rìn ṣíà ni ẹ jẹ́ mọ́ lọlé àkókò ti lọ àròjọ musolókun apẹ́lọpẹ́ kádúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù Alaska bẹ́ẹ̀ sì rèé mo dúpẹ́ lọ́wọ́ màámi dáadáa èyí ò tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ayaba Oyèlẹ́yẹ Mọ́rẹ́nikẹ́ Tóyìn adúpẹ́ lọ́wọ́ yín o dáadáa happy birthday to my brother Olúwaṣeun Ayọ̀fúnmi ọmọ ìrúwọ̀ òjòkó ọmọ agbe dúdú orí òkèlè akọ́ gàgàrà kì í kọ́lé lu àgbẹ̀ni dájà olóhùn àlùkò àsìdá àtọ̀ lọ́sà yàmà dágbére àkókò tí lọ. orúkọ tèmi ni Erinfọlámi pẹ̀lú mi ẹ̀yin ará ilé ó dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ pàdé wa lórí ètò ìjìnlẹ̀ Yorùbá. Samuel Olúbáyọ̀ Ọlámídé ń lo ọkọ mi títí tí ó fi di ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé lórí ètò yìí àwa làgbà ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ máa gbọ́ ìjìnlẹ̀ Yorùbá dáadáa.